iná oore ni. Prince Olúsàmù ọmọba. Ẹ̀yìn kùlé lọ tán wá, inú ilé láṣẹ ni ó ń gbé. Alọ́mọ ní jù sọ̀rọ̀ ẹgbẹ́. Adami ló ṣe ni mo jù síbì kan nù lé tí mi tẹ̀mọ́ tí mo náwó ẹ̀ sí. Well, Alhaji Abdullahi wa mú wa lánàá. Oh, wow, that's good. Actually, mo wá ìwọ wá sọ́dọ̀ mi lánàá. Okay. So mo sọ fún wọn pé o ti kúrò níbẹ̀ yẹn pé o gbé bẹ́ẹ̀ mọ́. Ṣé a sọ fún wọn pé kí mo wá sí ọ̀dọ̀ ẹ̀ mo ṣe máa mú ọ̀bọ ni wọ́n pè hàn ó dẹ̀ mọ̀ mi I had to pray. So èmi àti wọn ṣàlàjọ lọ gbàdúrà. So I forgot to say wọ́n gbé iṣẹ́ wà ní wọ́n ní o máa supply wọn ní chemical. Great. So àṣé Alhaji Abdullahi gan mọ Imam Mosque tí mo ti ń kírun. Wow. Yeah, I was surprised actually. That's good. After the whole prayer, then we got talking. Alhaji, the Imam, and I. So, what shall conclude pé since tó yẹ pé iṣẹ́ kan náà ni èmi àti ẹjọ́ ń ṣe kí wọ́n gbé iṣẹ́ yẹn fún mi. No, kò yé mi. Kàn gbé fún ẹ lórúkọ mi àbí kàn gbé fún ẹ kó lọ ṣe. Actually, most of my people call before since they were but he insisted I do the job. And you agreed? Yo, Tunde, Karu the Mosho, Karu Shomodi. No, bọ̀bọ̀ ní sùúrù, no, fìdílẹ̀. Àwọn tó pa òwe ìdí aṣọ whatever yìí, àwọn náà tún sọ pé kò ń jẹ́ ti bàbá tó mọ kó má làálàá. You have your company name, I have mine. They are two different entities. I know. Okay. Tó bá gbaṣẹ́, tá bá jọ ṣe 50-50 náà kọ́ la jọ ń pín ni. So kí ni difference mo gba eléyìí? Orúkọ ẹ ló bá jáde kò ń ṣe orúkọ mi ni kò ń ṣe orúkọ mi ni. Àṣìjọ máa pín náà àṣìjọ máa ṣe ni. So kí ló wá sọ? Okay. Mo tó máa ṣe lọ. Yeah. Lọ ṣe. At least o ti pa òwe pé kọ́kùnrin réjò kóbìnrin pa kéjò ṣáà máa ti lọ. You are acting strange. Ṣé ò ń bínú? Okay. Ṣé mo dé yín mọ́? It's okay. Ọlọ́run á fún ẹ ṣe. Ọ̀gbẹ́ni, kí ló ń ṣe ẹ́? Ṣé o sì fẹ́ jẹun àbí ilé ìtìtọ́? Ṣé o ń ṣe eré ni? But no, like you dey give me attitude. Stop am. Kí ló èmi náà lọ bá nísìn láì nísinsìnyí ni nítorí lọ́bẹ̀ tó fi wà rọ̀ wọ́n á ṣàlàyé ẹ̀ fún mi jọ torí Ọlọ́run jọ máa ránṣẹ́ sí tàbí kí lọ bá ń lé jọ ọkọ mo ti mọ̀ pé ibà ló máa wà ibi ibà ló bẹ́ẹ̀ wá wò wá fẹ́yàn tèmi sùn ṣé wàá sọ fún ọkọ tí wọ́n ṣe tèmi fi wà tí mo. kọ̀ọ̀kan kọjá síbi jàre kọ̀ọ̀kan bóyá ń ṣe sọ̀rọ̀ ṣé wà lóhùn yẹn ṣé nǹkan tó ń ṣe yẹn ṣó dáa lójú ara ẹ̀ akọ ajá obìnrin òṣì lẹ́sẹ̀ irú rẹ́dọ̀rẹ́dọ̀ wo nìyẹn náà ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó bá tiẹ̀ fẹ́ ṣòṣì ẹ̀ o lè ṣe síwájú kó pọ̀ sókè kó lọ rajà ó wá wí ò sọ pé o mọ̀ pé bí ló máa wá. ẹ wò màmí ẹ mọ ọ̀rọ̀ ọmọ tẹ bí
ẹ mọ ọmọ tẹbí náà. Gbàyẹ̀ wa ń kọ́. Ẹ bèrè lọ́wọ́ ẹ̀ láti gbà tèmi àti ẹ ti ń béèrè wa bọ̀ láti ń bára wa ṣeré tẹ̀lé sọ pé káwọn méjì ká fẹ́ra wa. Láti ti agree bá àwọn méjì jọ máa fẹ́ra wa sílé ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ pé tó gbà iṣẹ́ òun láṣọ wọn. Mami, mo bá mi sọ ojú. Bí ohun tí mo bá ṣe nǹkan lórí mi, ló ṣe lè ṣe mí láṣọ, mo ṣe bí mi lórí mami. Kí ló wà lára mi tí dọ́gbọ̀n tí rí láti bàbá tí wọ́n wá kékeré? Àti níbẹ̀ ni òtátà ló máa ń nà. Ló wọ́n fi lè ṣe orúkọ tó ṣe fún mi. Àná. John, síbẹ̀síbẹ̀ náà nǹkan tó ṣe ò dáa. Ṣé wàá lọ wù lójú ara yẹn? Ó dẹ̀ ń sọ ó dùn lẹ́nu ẹ̀. Ó kù díẹ̀ ìgbà mélòó ló kù? Ẹ ti dájọ́ wedding sọ́nà kò pẹ́ mọ́. Kí ló ìwọ tó ti ń rọ́jú tó ti ní sùúrù bọ̀ látijọ́? Kí ló mú ẹ tó lè ní sùúrù kó rọ́jú délẹ̀ torí Ọlọ́run? Ìwọ mọ nǹkan tó ṣe ò dáa o. Tó bá jẹ́ òun ló ṣerú ẹ̀ fún ẹ, bó ló fẹ́ rí lára ẹ? Ẹjọ́ òṣèjọ́ ara ẹni ká má mọ̀ dáa. Èmi ò láìkẹ́ o. Kó yá bẹ̀ kó má bínú. Ẹ wo màámi, ṣé mi ò ní sùúrù tó ni? Ṣé mi ò ní sùúrù tó? Àwọn ọkùnrin ni mí náà. Tó bá ṣe bẹ́ẹ̀ jẹ́ gan-an, mo mọ̀ nǹkan tó yẹ kí n ti ṣe tipẹ́tipẹ́ náà. Tábàlẹ̀ ní kó wá, a ní lọ, kò tó tà. Ṣé wọ́n ní kọ́ ló máa kọ́kọ́ gbẹ̀sìn ni? Wọ́n ní kọ́ ló máa kọ́kọ́ gbẹ̀sìn. Kí ló wà lè tó tó yẹn? Màámi, ìlọ o. John! Má bínú jà lọ. Àwọn tí ọ̀rọ̀ dé dúró yìí, jẹ́ kí John pọ̀ sókè rí wájú. Kí ni nínú ẹ̀rọ mi tẹ̀lé síwájú? Má jù délé má jù délé wìlẹ̀ jọ ọkọ mi tó yẹ lọ. Mo ṣàrípò náà ni mò ń bú. Medinat jọ ọkọ mi dákun. Medinat. Ẹjọ́ máa lọ, màámi, ẹjọ́ kó máa lọ. Kí ni ìwúlò ẹ̀ tẹ́lẹ̀ lọ? Kí ni ìwúlò ẹ̀? Màámi ṣé mi wà ní sùn? Ẹ wò, ṣé ní kan tó bá wà láàrin ẹ̀yà àti màmá ẹ̀ kẹlẹ́ lọ? As for me, ó ti tán, ẹ gbàgbé ẹ̀ kò sí nǹkan jọ. Jọ́ nǹkan tó ṣe kó ó kù díẹ̀ káàtó. Kí ló dúró. Ṣọ́rọ̀ ló lè sọ jáde lẹ́nu. Ó ṣe nǹkan tí ò dáa ń bẹ́ẹ̀ sọ, ó sọ pé kó náà lọ. Tó yẹ kó o bẹ̀ kó ní kó má bínú ọ̀rẹ́ tímọ́tímọ́ la máa ń sọ yìí. Tó bá jẹ́ òun ló ṣerú ẹ̀fẹ́ ṣé wọlé ìgbà ni. Ẹbí ọ̀la ìkẹ́ o, ẹgbẹ́ òṣèjọ́ rẹ ni ká má mọ̀ dáa o. Ṣé mi ní sùúrù tó? Ìgbà yẹn wa ń kọ́ àtòní ọ̀tá náà rẹ̀ gbé ṣẹ́jú. Ọjọ́ mélòó ló kù? Oṣù mélòó ló kù tẹ́ fẹ́ ṣe wedding? Tó lè rọ́jú kò ní sùúrù. Ìwọ tó ti ní sùúrù bà láti yẹjọ́ ẹ̀. Tó lè ní sùúrù ìwọ̀nba péréte tó kù. Tó tún wá fẹ́ ṣe tí ó tó tún jọ́ra ẹ̀ lọ kì mọ́lẹ̀. Tó bá jẹ́ òun ló ṣerú ẹ̀ fún ẹ, bó ló ṣe fẹ́ rí lára tiẹ̀? Kó dáa náà. Ọgbẹ́ ọkàn ló jẹ́ fún mi. Ẹni tí mo fi ṣe kejì ara. Ẹni tí mo fi ṣe alágbọ̀kànlé. Ẹni tó sọ fún mi pé èmi nìkan ni. Òun ò ní ṣe àmì pẹ̀lẹ́ lómi, mi náà dẹ̀ ní ṣe pẹ̀lẹ́ lómi. Mo kà pẹ̀lú ọ̀rẹ́ mi. Kò tó wá ń ṣọ̀rẹ́ mi lásán. Best friend mi. Afa Ibrahim, ọgbẹ́ ọkàn ló jẹ́ fún mi. Ẹ wo, kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Ìwà èèyàn lè rí yẹn. Gẹ́gẹ́ bí mọ́nì tẹ́yìn náà dẹ̀ ni. Ẹ mọ̀ pé kò sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí Ọlọ́run ò mọ̀ sí. Àṣeyọrí òun ni Ọlọ́run ọba. Ló mọ bí ó ṣe ń ṣe ọlá ẹ̀ nínú ọlá ńlá ẹ̀. So I want you to calm your nerves. Everything is going to be all right. And ó ní ọ̀rọ̀ kan tí mo ti fẹ́ bá yín sọ tipẹ́, but I'm not sure if this is the right time, but it is better too early than too late. Ṣé kò sí? Kò lè náà lọ títí. Mo ń gbọ́ yín. Modinat, àti ń bọ̀ rẹ̀ wá yìí bọ̀ ó ti ṣe díẹ̀. Mo máa fẹ́ kí a gbé wọ next level. Next level? In what way? I mean, see, okay. I know it might be the wrong time, but it is obvious I like you and you know it. So, I'm very sure you understand what I am trying to say. Why did you return the money? Give me 1
what good reason I wouldn't return the money to you? Kí ló ń ṣe ẹ́ now? 50% mo send here. Oh, hear yourself out. Just hear yourself. 50% for me. Nisuru, ṣé mi kọ́ ló yẹ kó jẹ́ recipient contract yẹn? What difference does this make? Oh, really? I don't understand. 50% mo ṣe fún ẹ. Tó bá yẹ pé orúkọ ẹ lọ fi gbé jáde, tó bá yẹ pé orúkọ tọ̀dọ̀ mi, 50% mo ṣe fún ẹ. All right. Now listen to me. This is my own deal. Okay. 70, 30 or no deal. Right, fifth. Oh, really? Like life, 70%. Láì ṣe nǹkan kan. Tó dẹ̀ mọ̀ pé mo lọ yá owó ṣe business yìí ni. What is wrong with you now, Tunde? Wonderful. Mo mọ̀ pé ó máa dé level yìí. So, mo mọ̀ pé ó máa dé level yìí. Ìgbà tó ti insist pé orúkọ ẹ ni wọ́n láti fi gba contract yẹn jáde. I knew you were going to do this. So you stand in my house to call me a thief. Good. Listen to me. If you will not agree to 70-30 deal, then that's all. To hell with you. Please get out of my house. Tunde, èmi Ibrahim and abo mọ̀ tó wà wájú ẹ. Get out of my house. Apart from this, It's fine. If you wouldn't get out, stay there. I'll leave here for you. Tunde, what is wrong with you now? Tunde, I gave you 50%. You did nothing. Nothing. Tunde. I am Agbam. 50. So, you not? No. Ìwọlé ló ti rí èkó, ti rí ibi tí mo kù sí, tí mo kọ̀ tí mo wọ̀. So that's it. Alhamdulillah. Ní agbára Ọlọ́run á ṣe oríire ní orí kékeré. Èyí tó ń bọ̀ ó máa pọ̀ jù báyìí lọ lágbára Ọlọ́run. Iṣẹ́ kékeré, owó ńlá. Gbogbo àdáwọ́lé ẹ̀ báyìí máa yọrí sí i. Àsìkò tó mú ẹni mọ̀dínà tí wàá mọ̀ sí i lágbára Ọlọ́run. Kí Ọlọ́run wá fi relationship mi àti èyí kó wá fi sọ pé àbá tí mo ra ti pẹ́ ni. Torí pé kí n àlékún ẹ tọ́lọ́run bá máa bá mi ṣe fún ọ. Lọ́la Fatia. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Yeah, so I want you to feel free. Like you will as a matter of fact, anytime, like anytime, kò bá jí òru ló dé wà wọlé. Bá ṣe lọ sí máa fún ní spare key. So any Brian, má jẹ́ ká tẹ̀lé sí Islam. Tí tó bá gbé mi sí tó kó bí ìyàwó, tó bá ti sọ ìlú, ìgbà mo ní right láti máa wọlé wọ òde nínú ilé mi. Madina. Bye, baby, if I don't. So, what's the only one? Especially kitchen, most important. So, as my wife to be, my parents will see you that phone. So I'll sit down here and wait for you. Oh, yeah. Anything. Anything. I'll be right back. I'm expecting you. All right. Tó bá rí nígbà tí mo kó yẹn fún àbúrò mi, inú ẹ̀ dùn tó ṣe pé. If wọ́n ń pè ẹ́ nọ́mbà ẹ̀rọ lọ bí network ni. Ṣé gan ni? Mo dúpẹ́ lọ́wọ́ mi gbogbo àwa ẹ̀, Madinat. Nǹkan tí mo ní ìwọ náà ni àti di ọkàn sí mi. Okay. So I want to ask you a question. Kí ló dé tó jẹ́ pé gbogbo ìgbà tó bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi, ẹ̀rù máa ń bà ẹ́? I mean, you get scared every time. Kí ló dé? Lóòótọ́ ni lẹ́yìn tí wọ́n fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ó máa ń rí bákanbákan. Because èmi náà rí pé wọn náà máa ní bùkátà tó máa fi owó gbọ́. Máa ló ìlérí wọn máa kó gbogbo nǹkan tí máa ń lè wá sọ́dọ̀.
pé kó máa fún mi every time. Torí pé kí ni àǹtí fira wa sílẹ̀. Even tàbá fira wa sílẹ̀ kan, mi ò ní lè máa béèrè nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. It doesn't mean at all. You know, you should excuse my that at all. Like, you know I love you and you love me. So you should not be scared to ask me anything. Chotibo. Alright, to my second question. Can you come to be alone for people? Kò tí ṣe ó dé òun ní gidi gan láti ọkàn pé kíní ìmú fẹ́ bí mi. Ask me anything. Mo dúpẹ́ fún Ọlọ́run wípé ó ti jẹ́ kí n meet ẹni bí ọkàn mi. Ìdùnnú mi ayọ̀ mi. Mo dẹ̀ gbà aládùúrà sí Ọlọ́run tó jẹ́ ká mọ̀ ṣàhádà. Ó jẹ́ kí ibi wípé kó jẹ́ bójókòó mi títí láéláé. Nǹkan ẹyọkan tí mo fẹ́ kí Ọlọ́run bá ṣe fún mi, tí inú mi dẹ̀ máa fi dùn, tọ́kàn mi máa fi balẹ̀, tí gbogbo nǹkan tí mo fẹ́ tó lè máa fi wá sí ìmúṣẹ, ni wípé èmi náà fẹ́ lọ Mẹ́kà. Mo fẹ́ sàṣàfà tí mo rọ. Mo fẹ́ mú omi sẹ́lísì mi. Mo fẹ́ tawaf. Mo fẹ́ sọ̀kò fàṣìpárí. Mo dẹ̀ fẹ́ gòkè àràfà, mo fẹ́ sọ̀kalẹ̀. Nǹkan ẹyọkan tó kù fún mi. Inú mi dẹ̀ máa dùn tó bá wá sí ìmúṣẹ. Start off. A jẹ́ pé èrò ọkàn mi àti ó papọ̀ nìyẹn. To my last question. Adinat. Ṣé máa lọ sí àjò pẹ̀lú mi lọ́dún? Yes. 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 Thank you so very much. You don't have to thank me. We are together now. Eh? Feel free to ask me anything. Anything. Ọlọ́run ṣe o, Medinat. Kò sí nǹkan tó burú nù nǹkan tó ṣe yìí. Ẹ fẹ́ ṣe wedding. Ọlọ́run ṣe o. Nǹkan ayọ̀ ni. Mo dúpẹ́ Ọlọ́run. Fún ọjọ́ ẹ̀yẹ ó ti ṣojú ẹ̀mí mi. Àdúrà tí mò ń gbà nìyẹn pé kí nǹkan ayọ̀ ẹ kó ṣojú ẹ̀mí mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó gbàdúrà mi. Ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe jọ fẹ́ ṣègbéyàwó láàrin ara yín yìí, Ọlọ́run á ṣe yín lọ́rẹ ara yín. Ọmọ lèrè ìgbéyàwó ẹ bọ́kùnrin àbíró, ẹ bóbìnrin àbíyè, ọ̀gẹ̀dẹ̀ igbódò kò yàgò ọmọ yọyọyọ ní aládìí, ẹ bímọ tó máa pọ̀ dáadáa. Ọlọ́run ò ní ṣe yín lágbọ̀n. Àwọn ẹni bí ayé ò ní ráyè kò sí yín láàrin. Bóyá máa rí nìyẹn lágbára Ọlọ́run. Káàárọ̀ ọkọ mi. But anyway, kò sí wàhálà. Kí lorúkọ? I'm so sorry, ma'am. Èmi ló yẹ kí n ṣe introduction. Ibrahim lórúkọ. Ibrahim. Ó dá, kò sí wàhálà. Bó tiẹ̀ jẹ́ pé ẹ kúkú ti plan gbogbo ẹ̀ kẹ́ tó jẹ́ kí n mọ̀. Medinat. Èmi ò bínú. But tó yẹ kó sọ fún mi, ever before today, ó yẹ kó jẹ́ kí n ti mọ̀. Mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ mi lórí gbogbo ètò tí ṣe fún mi. Ẹ ti ẹ jẹ́ màlá pé mi ò ní ìyá láyé mi. Ẹ̀yin lè jẹ́ bí backbone mi. Kò sí nǹkan tí n bá ń kẹ fún mi, ẹ tún máa ń fún mi lórí ìlú. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ wá pẹ́ fún wa. Ọlọ́run á túbọ̀ máa bá mi gbé oúnjẹ alágbára ní ẹ jẹ́ ọmọ pẹ́pẹ́pẹ́. Oúnjẹ ọmọ wa ní kòrò lẹ́nu. Jésù ṣe mo dúpẹ́. Ẹ máa bínú. Medinat, lórí ọkọ mi gbọ́dọ̀ bínú sí ẹ. Nígbà tí n bá bínú sí ẹ, bó ni mo fẹ́ fi tìyẹ́ ẹ̀ tó jọ́ rẹ̀ tímọ́tímọ́ mi sí. Tí n bá bínú sí ẹ, mò ń bínú síra mi ni. Sórí èyí tó ṣẹlẹ̀ láàrin ìwà àtọmọ mi kò ní mí nì. Ó wù wá ni kò wọ ẹlẹ́dàá wa. Nǹkan míì máa ń wùyàn gbà ní Ọlọ́run kì í fàṣẹ sí. Ọlọ́run ò kọ yín pọ̀ nìyẹn. Ìyẹn ò dẹ̀ ní kó má ní ìyàwó tiẹ̀. Ìwọ náà dẹ̀ ti lọ́kọ tiẹ̀ lágbára Ọlọ́run á ṣe lọ́rẹ̀ ara yín kalẹ̀. Kò sí wàhálà kankan bẹ́ẹ̀ o. Mi ìbínú ó dẹ̀ ti tán náà nìyẹn. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín. Á dúró tì yín lágbára Ọlọ́run. Ibrahim.
Ibrahim ẹ̀mí lọmọ pè é o. Sori Medina ti tó owó yìí. Iṣẹ́ ni ìyá o. Lóòótọ́ o ti fẹ́ àmọ́ mi fẹ́ gbẹ̀lẹ́ ẹ lọ́wọ́ o. Sori tó bá fẹ́ rí púpọ̀ ojú mi lásán ìwọ ṣàtẹ̀jẹ́ ń gbọ́ pé ó sọ pé o jáun lè kan náà. Má fìyà jẹ o. Mi fẹ́ gbẹ̀lẹ́ ẹ lọ́wọ́ má ná o. Kó máa bá mi tọ́jú ẹ̀ ni. Ṣé ti rí Ibrahim kò ṣèyàn rẹ̀? Bí ẹ ṣe lójú ẹ̀ tó tutù yìí bẹ́ẹ̀ náà ni ìwà ẹ̀ tutù. Àtẹ̀wá múra bíi lọ́kọláya. Bẹ́ẹ̀ni àti ẹ̀ ṣe múra ní pé ìyá kan bàbá kan náà lójú wa. Bí ẹ̀gbọ́n àtàbúrò lèmi àti Ibrahim ṣe máa ń ṣe. Òun fìyà jẹ mí. Ó ti tán. Bó ṣe yẹ kó rí náà ni inú mi dẹ̀ dùn sí. Agbára Ọlọ́run èèyàn bí èṣù bí èèyàn kò ní ráyè láàrin. Àmín màmí. Bàbá wa rí eré àbítẹ́ bá ti fẹ́ kí n kọ́ mi ẹ jẹ́ kí n tètè mọ̀. Kẹ sọ fún mi. Má hesitate má sọ pé bóyá torí bákan o. Ṣé ti yọ fún mi? Màmí àti fẹ́ tètè máa. Ẹ wá ní jẹun kẹ tó lọ. À ń lọ síbi kan sí. Ẹ má wọrẹ tí bá ti fọwọ́ kó fún yín ní líìsì ìyá àgbà òun pẹ̀lú àwọn nǹkan tẹ fẹ́ rà fún oníkà ẹ̀. Sọ ma jẹ́ nígbà yẹn a máa wà ní trial ti jẹ́ nìyí. Kò sí àná mo fọlọ́run sí yìí. Ọlọ́run aṣọ yìí o. Á dára fún yín o. O ṣé máa jà ó dàbọ̀. Baby, kí làwọn parents ẹ wá ń sọ lórí ọ̀rọ̀ wedding wa báyìí? Ọmọ Ṣaléwá. Yes, baby. Ṣùgbọ́n kan, sùúrù ló máa ní. Mo ti bá wọn sọ. Wọ́n náà wọn nílò láti ṣe àwọn ìwádìí kan. Kó ló di pé agbègbèsẹ̀ introduction and wedding. And again, wọ́n náà fẹ́ kí oyún ẹ̀ yọ káwọn fojú ara wọn rí fún ara. Wọ́n náà ṣàmú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi rí tẹ́lẹ̀ náà. So reason tó fi ń sọ yẹn nìyẹn. Táwọn máa wo oyún ẹ̀ sí a ti máa lọ bí 6 to 8 weeks. Ìgbà mélòó lóyún máa fi yàn. So tó bá lè ti rí náà fojú ara wọn rí fún ara wọn. Kò sí problem. We'll go ahead with any other plan that we have. Oh baby, ó yẹ kó lè mọ bó ṣe máa convince our parents ẹ lórí ọ̀rọ̀ wedding wa. Kò yẹ kó yún yìí gà, kò yẹ kí n bímọ sílẹ̀ àwọn parents mi or káwọn èèyàn kò máa rí pé look at her. Òun lóyún ẹ̀ ti gánsì, ó máa tó bímọ, kò lọ́kọ, kò lẹ́nything. I don't want that to happen to me, please. I understand you. But sùúrù náà ló ṣe máa ní. You know what I'm saying? Ó mọ̀ra àwọn òbí wa. Nǹkan tó bá fẹ́ ẹ̀ka fún wọn. Ká tó ṣẹ́jú pé yóò pay in my house. Ilé tèmi ló máa bímọ sí. Ilé mi ló máa ti tọ́ wọn ní. Don't worry. Alright, no problem. I trust you anyway. I trust you. Baby, do you love me? Yes, I do. And you know I love you too. Of course, I know you love me. So you don't need to worry. All right. It's not a game, it's a rich thing. Uncle today. Ó wá wọlé wà bí ibi tó bá mi dé ló wá wò òun náà ló ti rí. Are you done? Please get out of my house. Sórí mo ṣe ń rí iye yẹn inú bí mi. You are getting me vexed. Má fún mi reason láti bù ẹ́. Get out. Get. Uncle today, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ibrahim ti ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Ó dẹ̀ jẹ́ kó yé mi pé best friend lẹ́yìn méjèèjì. Ọ̀rẹ́ bí ọmọ ìyá lẹ ṣe máa ń ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Nǹkan tí mo ṣe ní kó mú mi wá sọ́dọ̀ yín nìyẹn. Ṣé mo pa àwọn Yorùbá ní tí a bá gbàgbé ọ̀rọ̀ àná? Àní lẹ́nìkan bá ṣeré. Èmi àti ẹ̀ dẹ̀ fẹ́ ṣe nìka ẹ̀. Kó wá dá ká fẹ́ ṣe nǹkan gidi. Kí best friend ẹ má sí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ dáríjì èmi àti ẹ̀ lájọ ṣe yín báyìí. Ẹ dáríjì mi. Ẹ fẹ́ ṣe ni. Ó fẹ́ fi owó tèmi owó mi ó fẹ́ fi ṣe nìkan. I offered you your own court. You refused it. Túndé ò dé ní sùúrù kí ló ń ṣe é. Kí ló wá fẹ́ báyìí? Alright, I am sorry for not doing anything wrong. Má bínú. Ṣáko lè gba gbogbo kíní yẹn ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ní sùúrù, listen to me Túndé. Nítorí náà lèmi àti ìyàwó mi ṣe wá síbi ilé mi. 50% ẹ̀ ó ṣì wà intact. Tó bá fẹ́ gbà á sí ìwọ̀n lọ́bẹ̀ gbà. God punish you and the money. God punish you and the money. Ọ̀dẹ̀ ló pè mí ni. Do you think I'm dumb? Hear yourself. You sound so clueless, so stupid right now. Ó fẹ́ fi owó tèmi, ó fẹ́ fi ṣe wedding.
ó dẹ̀ ní pé kémi máa bọ̀ mo ti rí bó ṣe wà heartless tó báyìí wà á dẹ̀ gbà máa jẹ́ kó o mọ̀ wípé ẹran tó fà tí ò já ló ń jẹ́ náà mọ̀ máa jẹ́ kó o mọ̀ pé kíjì gbà ò kì í ṣe awọ wo fòkó nìṣó tó bá gbọ́ gbẹ́ lára oúnjẹ èmi tí mo wá ń jẹ lèmi máa jẹ́ kó o mọ̀ máa jẹ́ káyé sú ẹ mo mọ̀ wípé àwọn àfáà wà tó ń gbàdúrà fún ẹ wọ́n mọ̀ pé ó ní wọn ní kọ́fọ̀ kan nìṣó but tí anything bá ṣẹlẹ̀ mọ̀ pé mi tí mo wá ń jẹ lèmi get out of my house. I am sorry. Get out of my house. I said ẹ wo mo mọ̀ pé yín mọ̀ kankan pẹ̀lú just get out of this. Get the hell out of my house. You get the hell out of my house. Money mi ò fẹ́ jẹ́. Get out. Get out. Wait there, I will have to this. Get out of my house. Mi ò fẹ́ jẹ́. Má jẹ́ bá ẹ yẹn o. Yàrá àbáyé pẹ̀lú Ọlọ́run sọ nínú àlùkò ní láì ṣàkárí tó láàsì ìdánákù wọ́n láyé kàparí tó ní àṣàbọ̀lá ṣẹ̀dẹ̀d ó ní tí òun bá ṣoore fún ẹ̀dá tẹ́dà bá sọpẹ́ fún òun ọlọ́ọ̀bá òun wà sí àlékún orí ọpẹ́ fún irú ìtòsẹ̀lẹ̀ lẹ́ni sásẹ ènìyàn kọ́ nílùú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí ìyàwó ọkọ àti ìyàwó lu àràpá lẹ́ẹ̀kan náà orí ọ̀fẹ́ Ọlọ́run kò wá tún jẹ́ lẹ́yìn Ọlọ́run tí ní ó sojú ẹ̀mí ọpẹ́ tó tọ́ fọ́lọ́run ni Ọlọ́run ní bọ̀pẹ́ yín jẹ́ alálọ̀bọ̀ lọ́lọ́run ṣe fún wọn. ẹ wá rí ọ̀rọ̀ àlàfà bá a sọ láti dọ́là àmọ́ ròyìn ni tẹ́lá bàtà àti lọ ti pẹ́ àwọn tó lọ lẹ́sì tó tu ara tó tún ní mọ́tò bá lọ. ẹ wá rí àfa àwa alájẹ Ajirebi àwọn ṣẹ̀ṣẹ̀ délé sí wọ́n sì rìn lọ́hùn tí wọ́n lọ láyọ̀ tí wọ́n bọ̀ láyọ̀ ẹ̀kọ́ bá gbà wọ́n mọ́ra. sọ́dọ̀ rẹ̀ nàbí ni kẹ̀lé adúpẹ́ fọ́lọ́hùn kò wọ́pọ̀ ní a ṣe sọ ṣùgbọ́n irú àràpá tí olóò àtàlẹ́kùn ọmọ ṣe fẹ́ nu kí ọkọ àtìyàwó ká tẹ̀lé ra wọn lọ sí Mákà oní ọ̀jẹ́ àmì ìlú rẹ̀ Ọlọ́run sì ṣe ní rọrùn àràpá mẹ́ta ní bẹ́ o àṣàrà ìlú ń bẹ ṣètọ́ ń bẹ Ibrahim ń bẹ tí Ibrahim lọ́lọ́run ó jẹ́ kẹ́ ẹ lọ ẹni rásọ̀hún lágbára Ọlọ́run ẹ̀mí mẹ́ta lè mú lọ owó pásítọ̀tì yín àti ẹ̀mí yín gangan mẹ́tẹ̀ẹ̀tọ́ Ọlọ́run níjọ́ rásọ̀hún ọwọ́ àdọ́wọ́ yín o ẹ má bà ibi tẹ́ ẹ ti wá ẹ má bà ló kọjá ẹ gbọ́dọ̀ máa ṣe sùúrù lárúbáwọ́ tẹ̀yìn mọ́lẹ̀ bí wọ́n kàn sọ fún mi pé àsùbù sùúrù dọ̀wọ́ ẹ má sì jára yín yàn Ọlọ́run yóò ṣe ní alálòó ẹ lọ rí ẹ bọ̀ rí ọlá ànẹ́mọ̀ ọmọ ọlá bismillahir rahmanir rahim nílẹ̀ abidina stampa sún àdíyànà kan ẹ́sítàbísirú náà iná rò fún wọn láti ọ̀bùlà kan sáṣẹ́rú sáàmà owó tàbí ìgbẹ́ sún adé iná oore ni. Àti ń bọ̀ àìjọ sí ibi ṣe wọ́n máa pọ̀ gan. Kì í ṣe dé. Ajirebi Batulai ṣe ní kíkọ ẹkú àbẹ̀wò àfọ tó ń bọ̀ lára Ọlọ́run àjọ máa lọ. Mo really appreciate gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń support wa. I really appreciate everything. Ṣé wàá rí lágbára Ọlọ́run? A máa gbóhùn ìyá, a máa gbóhùn ìsọ̀kalẹ̀ àǹfààní. For Ajirebi, ṣe mọ̀ pé ẹ tí ìwà yẹn ti wà tẹ̀lé jí ti wà ní mẹ́ta ṣe. Ó ṣe ọ̀rùn báyà. Bẹ́ẹ̀ ni ti ẹ rí, ó ṣáà máa ń fẹ́ lọ fún gist náà.
ṣórí ọ̀rọ̀ mẹ́ta kò ṣe é lóyìn tí wàá ní kí n bẹ̀rẹ̀ láti sìn lọ́la ọ̀túnla ìjọ mẹ́rin ìjọ márùn títí ọdún mẹ́wàá gan ni a fi jí bí èdè àwòsí lẹ́yìn náà bá ti lọ síbẹ̀ ẹ bá ti fojú rí nǹkan tó wà bẹ́ẹ̀ gbọ́ wá ròyìn ẹ̀ tún lè tún ròyìn kan tó pọ̀ àmọ́ iye ò ní kí n sì má gist mi lára agbára ọlọ́pàá àdépàdé àgbẹ̀rẹ̀ sí ẹ ṣe. All right, take care of you. All right, sir. Thank you so much. oyún tuntun wálẹ̀ aláwọ̀kọ́ wálẹ̀ ẹlẹ́kejì wálẹ̀ mú mú ẹ lọ sọ́dọ̀ dókítọ̀ wọ́n ní kó wọ́ọ̀chì kó tó máa jẹ kó dẹ̀ máa ṣe agbára kí ni problem ẹ ẹlẹ́kàtà náà tó wá wálẹ̀. It's not my fault baby mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀. èmi mọ̀ gbé àpẹẹrẹ lásán ni ó wá jẹ́ kí mi bá kọ́ mi sínú àpẹẹrẹ tó kí ló ṣe tó wà ókè. jẹ́ ìsọ̀kan fún ẹ at this point ó ní kálukú máa lọ́ọ̀lù ẹ̀ tó bá lè ṣe mistake wá sílé mi kó fẹ́ wá bẹ̀bẹ̀ àbúkọ mọ́ mi sórí nǹkan tí máa fojú ẹ rí. Bro, you know it's not my fault kó lè wú mi kó yín máa jábọ́ lára mi. Kẹ́mi máa ṣàṣedànù àbí jẹ́ kí n rí ẹ lé mi. Baby. Okay. Olùkẹ́ ọkọ ní kí n má sunkún wọ̀nyí. Ṣayé mi ò ti bàjẹ́ báyìí. Ayé ò ní bàjẹ́, ayé ẹni kò ní bàjẹ́. Yóò lè kí. Ọkọ ní kí n má ké mọ́ ni. Oyún ẹlẹ́kẹta tó máa bàjẹ́ lára mi lélẹ́yìí. Ẹlẹ́kẹta. Ìkó tó dùn mí jù. Jọ lówó fẹ́ ní kókó ṣe pẹ̀lú mi mọ́ lẹ́yìn oyún ẹlẹ́kẹta. Ṣé tèmi ò ti bàjẹ́? Ẹ wo àǹtí mi nífẹ̀ẹ́ kẹ́ fìrònú ṣera yín léṣe ṣe rí ó tiẹ̀ da táìmù tí bọ̀dá John tó gbé wà wọn yọ yìí
ẹ tí bára yín jìnnà mo fẹ́ kẹ́ ẹ lọ sọ́dọ̀ àti Medinat kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n ó lè jọ wípé ẹlẹ́dàá wọn náà ló ń fìyà jẹ yín lórí gbogbo nǹkan tẹ́ ti ṣe fún wọn sẹ́yìn. yóò sọ fún mi pé bóyá mo ti lọ ló wá jẹ ọ̀rọ̀ mi. mi ò sọ bẹ́ẹ̀ o mo kàn ní kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n ni. Mami o tí bá lọ bẹ̀ wọ́n dínà tọrọ yóò bá níyànjú nǹkan tí kò lè ní ìṣẹ̀lẹ̀. Mami. Sofiat, ma. Báwo ni? Kí ni wọ́n ṣe báyìí? Mo wà lọ́dọ̀ àwọn olóògbé. Ìyá àkókò dúró tí wọ́n. Kí ló ń dúró tí wọ́n fún? Mo pè wọ́n àsìsìtì wọn. Àwọn ìṣètò ara àti ìtòrí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń bọ̀. Yes, ma. Àwọn kúlà yẹn wọ́n ti kó sẹ́yìn táǹkà yìí. Kò sọ fáwọn olóko yẹn kan kò sùn wọ́n á lè rí oúnjẹ káàkiri sọ́nà ìdílé ìjì torí àwọn aláfọwọ́ máa tó dé fún tọ́jú. Ṣùgbọ́n ìṣòro ìdúró táwọn olóko lórí tó ti ṣe náà ló wà. Ẹ̀dín náà Màámi o. O ò tí ì wẹ̀. Sórí ìgbà táwọn aláàfáà bá dé tán bá ṣẹ̀ wá ń bẹ̀rẹ̀ prayer kó tó di pé ó lọ wẹ̀ tó ṣe ń sọmọ lórúkọ ni wàá ṣẹ̀ lọ máa múra pàpàpà bóyá lọ wẹ̀ jàre. Ẹ̀rí kó mọ yín gan kò jẹ́ ká sùn mọ́ ju kúrẹ́ ẹ̀rùn. Sórí bọ́mọ tuntun ṣe máa ń ṣe nìyẹn ó máa tó mọ́ra ó ń ṣèṣe inú ni. Ó ti ẹ̀rẹ̀ ní bákan bákan. Má jẹ́ òrẹ́ ọkọ tèmi rẹ̀ lágbára náà. Mo ti bọ́ ìtòmí gbígbóná síbẹ̀ wà. Èmi nìyẹn ọkọ mi oríire wá dalẹ̀ lágbára náà. Káàrí. Ẹ káàbọ̀. Ó ń pọ́n wà nílé. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته. Alani, mẹ́wàá ṣẹlẹ̀ ló jẹ́ kí wá ka ẹ mọ́lẹ̀. Okay, fine. So ọmọ Ibrahim tó nírùngbọ̀n, ọ̀rẹ́ tó jí tó ń ta kẹ́míkà. Ibrahim tó ta kẹ́míkà tó ga yẹn tó nírùngbọ̀n. Tí mo ń ga láyé. Yes. Ìyàwó ẹ̀ fún. Èèkọ́ ibẹ̀ mo ti ń bọ̀ o. Wọ́n sí pẹ̀lú gold. Gbogbo gold tó rà bọ́ mẹ́ka tó ń lò lọ́kọ̀ ẹ̀ ní jíjọ́ àfi kí wọ́n sí papọ̀. Àwọn àfáà yarí o. Wípé kán máa sí pẹ̀lú ẹ̀ ọkọ̀ ẹ̀ náà yarí pé tóun bá ti ń rí gold yìí wípé ṣe nínú wọn máa bàjẹ́ àfi kán sí papọ̀ bó ṣe pọ̀ tó Alani wọ́n ṣe gold pẹ̀lú ẹ̀ ni. Wọ́n sí òun àti gold. Ọlọ́run o. Wọ́n sí wọ́n pọ̀. Wọ́n sí wọ́n papọ̀ ni. Ìyẹn ni mo wá wò tí sẹ́ǹsì fi wá sínú ọpọlọ mi padà pé eléyìí ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ sókùn máa jẹ gold ni. Ṣé gold máa gbénu sàárè ní táwa dẹ́n gbókè èèpẹ̀? Wọ́n rò pé ẹnìkan tí mo lè fi tó létí ní Alani tí mo ṣe wá ka ẹ mọ́lé bójú ṣe ń rọ̀ mo torí bọ̀ ni. Tọrọ ló sọ. Ṣùgbọ́n mo wò pé ọ̀rọ̀ yẹn ó yẹ ká sọ fún Ṣẹ́gun
má sọ fún Ṣẹ́gun má tún sọ fún Ṣẹ́gun láàrin àwa méjèèjì kówó yẹn ló tó pín a máa ṣá ní a máa ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ ni. ká dá iṣẹ́ yẹn ṣe. jẹ́ ká dá ṣe jẹ́ ká dá ṣe. ká dá iṣẹ́ yẹn jẹ. ọ̀rọ̀ owó là ń sọ yìí. ó dẹ̀ ṣú ọ̀gbìn tó bẹ̀. Alani lákọ̀ mu wà bí bọ́ọ̀mù èmi náà wà lákọ̀. ọgbọ́n ọ̀tá wò mí. sí wéèrè a máa rán ọ̀nà náà ni ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé alẹ́ la máa ṣe irú iṣẹ́ yẹn o. àwọn bẹ́ta ṣé o mọ̀ pé òru la ṣe kànáà tẹ́lẹ̀ ọ̀rẹ́ yìí káfọ́ bójú ni and then bẹ́rẹ̀gàn tán ṣe sí security kankan ò sí ń bẹ̀ kò sí èèyàn tó ń sọ ó máa lọ ìdán yẹn máa rò. kò sí wàhálà àjọ máa ṣe ni. àjọ máa ṣe ni. àjọ máa ṣá. a máa ṣá ni. 50-50. àwọn mi ò yẹ mi kásá ti sá owó. Alani wo ó ti lọ bẹ́ẹ̀ Alani bí ẹ kàn. ó dẹ̀ ṣú ọ̀pá ò ní sọ fẹ́ níbọ̀dì. èmi máa sọ fún yàn. ó ní sọ fẹ́ níbọ̀dì. tí bá sọ fún yàn kó pa mí mi ní sọ fún yàn tọ́rọ̀ bá ti di bẹ́ẹ̀ àti ẹ̀rọ ajẹ́rẹ́ màá rí ẹ mo máa mú ẹ létà àmú ẹ ó ti dọ̀rọ̀ owó. báyé tilẹ̀ tó bàbá sọ̀kò sọ́jà lọ́rẹ̀ ọ̀rẹ́ bọ́ jaburata 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 tẹ̀rù ayé tuntun ayé àkàmọ́ra sá. Dinat. Dinat. Àjọ sọ́bà yìí. Ó sọ pé màá fi mí lẹ̀ láìpẹ́ ọjọ́. Ìgbà tó wà máa lọ. Ó tún wá fi ọmọ òkúkú lẹ̀ fún mi. How do you expect me to cope? Báwo mo ṣe fẹ́ ṣe? I don't understand. That house is empty without you. I am empty without you. Olówó máa ṣe bí ìyàwó máa ṣe bí bàbá fún mi. You don't know nothing. You are just here. Next. Ọjọ́ ẹgbà fún Ọlọ́run. Ó fẹ́ lọ wẹ̀ ní. Ó fẹ́ lọ wẹ̀ ní kàjí kó mọ̀ wá. Ó fẹ́ lọ wẹ̀ ní. N tá ń pè lọ́lọ́run náà ni. Ọba àyánu lọ́lọ́run. Ọjọ́ ká dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Gbogbo ohun tí ipò tí ẹ̀dá bá bá rẹ̀ láyé kó sọ pé fọ́lọ́run ni. Ọba ni Ọlọ́run ni wọ́n pè ní ọba alápàdúpẹ́. Ọlọ́run ló mọ sábà bí n tó jẹ́ kí irú eléyìí ó ṣẹlẹ̀. Tí ajá wa Mẹ̀dínà bá yàwé tá bá lé wọn mú kó láàrin ìgboro tá ń lé wọn mú ta ló fẹ́ dá lọ́run lẹ́bi. Ó ní ìdí tọ́lọ́run fi ṣe kọ́ni mọ́sá bá foríjì ajá Mẹ̀dínà. Wá sí lélẹ̀ jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wá. Kò sí ẹni tó mọ̀gbà tí ó kan òun. Láti ní ká súnmọ́ Ọlọ́run. Kò sí ẹni tó mọ̀gbà tí ẹlẹ́rú ó pe ẹrú ẹ̀. Láti ní ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run lásìkò tí àǹfààní wà fún wa láti súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká túbá lásìkò tí àǹfààní wà fún wa láti túbá. Ní ìwòyí àná síjẹta Ajirebi náà lè sọ pé àwọn ń bọ̀ ní irúkọ tán wáyé. Ọkọ wọn ò lè sọ pé ìyàwó ń bọ̀ ní irúkọ tó wáyé. Èyí tó túmọ̀ sí pé Ọlọ́run bá lọ́ba tó ní ẹrú ẹ̀. Ìgbà tó bá wu Ọlọ́run ló lè pe ẹrú ẹ̀ sọ́dọ̀. Ọlọ́run ló mẹni tí ó kọ́kọ́ lọ láàrin ọkọ sí aya. Ọlọ́run ló mẹni tí ó kọ́kọ́ lọ láàrin bàbá sọ́mọ. Ọlọ́run lẹni tí ó kọ́kọ́ lọ láàrin àbúrò sẹ́gbọ̀n. Ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká wúwa rere. Ajá Mẹ̀dínà ọlọ́mọta ìsìnkú ní ìsinmi fún yín. Ọlọ́run síjú àánú ẹ̀ wò yín. Nígbà tí àwa pàṣẹ ta ní ìsìn tá a bá ń lọ màláíkà méjì ń bọ̀ wá yọjú sí Ajá Mẹ̀dínà. Màá ó béèrè ìbéèrè lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ rí dáhùn náà dá o. Àwa mọ̀ gẹ́gẹ́ bí ìjọ wa wípé ẹ̀yin ń ṣètò Ọlọ́run. Ẹ pa ẹ̀sìn Islam jẹ, ẹ pa ìrun jẹ. Kọ̀rọ̀ yín ètò bá kù díẹ̀ káàtó Ọlọ́run foríjì yín. Ọlọ́run síjú àánú ẹ̀ wò yín. Pẹ̀lú ògo Ọlọ́run nínú ìdílé yín ẹni rógun àkúfà. Nínú ìjọ wa àní rógun àkúfà. Nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa àní rógun àkúfà. Ọlọ́run síjú àánú ẹ̀ wò wá. Àwọn náà ní gbójú ọlọ́jọ́ lọ. Bismillahir rahmanir rahim. Lílá fi kọ̀ọ̀kan fún yàrá wa Ọlọ́run sẹ̀ síjú àánú ẹ̀ wò wá. Bismillahir rahmanir rahim. Mo dúró tó Àbẹ̀kẹ́. Orí kan ṣoṣo tí mo ní. Ọ̀rẹ́ mi ṣàánú mi kó foríjì mi. Mo wé títí láti tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ìrókò ẹ̀ ni mo gbọ́. Ikú ẹ̀ ò dùn mọ́ mi nínú torí pé tá a bá jà mí ká kú kọ́. Ọ̀rẹ́ mi ṣàánú fún mi. Mo rántí pé lọ́jọ́ rírí jẹ àtọjọ́ ẹ̀rí jẹ ìwọ nìkan náà ló máa sọ fún mi pé kò sóhun tá a mú wáyé kò sóhun tá a mú lọ. Ṣàánú fún mi kó foríjì mi jẹ́ kí n lọ́mọ láyé.
ó ti lè jẹ́ pé gbogbo oye tó ń ṣe fún mi pátá ibi ni mo fi sọ padà fún ẹ ṣùgbọ́n mo fẹ́ kó wọlé èèyàn rẹ tí wọ́n fúnra rẹ̀ jẹ́ dáríjì mi wọ́n làpò tó wà lẹ́ni pé ipò mímọ̀ ni ṣàánú fún mi kó foríjì mi ọ̀rẹ́ mi wọ́n ti lọ́tọ̀ àbẹ̀kẹ́ dáríjì mi o dáríjì mi jẹ́ lọ́wọ́ láyé ṣàánú fún mi jẹ́ káyé mi dà o. Àwa sí ilé ẹ̀, èmi àti àwọn mi á bẹ̀ ẹ́. We begged you several times, but agídí òṣì yẹn, o tún ṣì sọ pé ká máa fò lọ. Tá bá gbọ́ pa ìwọ ló ṣe. Ó sọ ni. Jọ ẹbí oṣù wo ló bẹ́ẹ̀ ni náà? Ṣé orí Ibrahim jọ mo fẹ́ kó dáríjì mo gbà pé mo ti mẹ́sọ̀ mo ti balẹ̀ jẹ́ mo ti fẹnu kó bára mi mo ti sọ̀rọ̀ síbi tí bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ sí àmọ́ gbogbo ibi tí mo dé wọ́n jẹ́ kó máa yé mi pé gbogbo nǹkan tó ti wà ní stand still láyé mi until ìgbà tó bá tún dáríjì mi tinútinú mi ò lè rí solution jọ. tó ń sáré kiri báyìí. Morocco níwájú mọ́sálásí. àbíkan dàbọ̀ pọ̀ rẹ̀. àkọsí mi alájà Mọ̀dínà ta sí ní ọ̀sán ni tí wọ́n ṣe bomi pé kí n sàlọ̀ àlá ni mo ṣe rí wọn níwájú mọ́sálásí wa ni mo ṣe ń sáré bọ̀ wá. wọ́n fi ojú ara rẹ̀ rí òkú. alájà Mọ̀dínà ni mo rí wọn. alájà Mọ̀dínà ta palẹ̀ mọ́ nírọ̀lẹ́ àná. alájà Mọ̀dínà ni wọ́n wà bẹ́ẹ̀. ó sì dá lójú. ó dá mi lójú. ìyá màá ṣe bọ̀ ó ṣe ojú ara rẹ̀ lò. àìmí ló sọ bẹ́ẹ̀ fún èmi tí mo mọ tá a ṣe lánàá. ṣòkò àlàyé nínú imam. bó lẹ ṣe. You're mad!
arrogant o tún ní àyà o tún wá bá mi nù lẹ́bi wọ́n mi tó pamọ́ nínú ọ̀sán. irọ́ náà. you are stupid. má ṣe bẹ́ẹ̀. ó sọ pé ó máa ṣe ni. kí ni mo fẹ́ fi kú ẹ̀ ṣe. ó sọ ni kí máa fò lọ tí máa gbọ́ pa ìwọ ni. ó sọ ni. mi gbọ́ ń pé ìkọ̀kọ̀ ṣe ìyàwó ẹ̀gbọ́n ló lànà. irọ́ fún lọ kẹ́ ayọ̀ máa tí kò bá ṣe wípé mo ní ìbẹ̀rù ọlọ́ I will stab you to death. lọ́kàn gbọ́ mi mọ̀ kọ́kọ́ pa ẹ̀. ṣé nísùúrù Ibrahim jọ torí ọmọ ṣé tó ń sọ gbìyànjú àti sọ fún mi nípa ẹni tó parí lọ́mọ rẹ̀. òun ló pàpọ̀ nínú nǹkan ọdún òun pé ìlú kọ́ kí ni mo bá tó parọ́ tó sọ pé màá bẹ́ẹ̀ lẹ̀ ọdún nínú fún àǹfààní tó sọ bẹ́ẹ̀. má ṣe báyìí náà Ibrahim kí ni ọ̀pọ̀ fẹ́ nínú ọdún tó lọ́dún tó lọ́dún ọdún gbọ́ mi kò sí ti ká Ibrahim má ṣe báyìí má ṣe ọdún parọ́ Ibrahim mọ́mí ọdún gbọ́ mi mọ́ ẹ̀jọ̀ ẹ̀gbọ́n mi sọ́kùn kò sí tí mo fẹ́ fi ṣe. ọmọ iná mo gbé òkú ni ṣe Ọlọ́run ọba tí pati jì ọba tí yọ òkú kó lára ọba tí yọ àlàyé lára òkú àmì Ọlọ́run lọ́wọ́ àti sílẹ̀ tán náà. ebi àwọn tá a ṣe ní ìgbésẹ̀ Ọlọ́run sì rẹ̀ hàn yín ni pé èmi ni ọba tí mò ń bá kó àjí èmi ni mo ń sọ òkú di àlàyé tí mo ń yọ àlàyé kó lára òkú tí mo ń yọ òkú kó lára àlàyé iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ yàrá ẹ̀yin ló ń bá lọ́rọ̀ kí lẹ́ mọ̀ nípa ẹ̀kọ́ arábìnrin. àfa kí ló dé irú ìbéèrè wo lẹ ń bi mí ẹ wo ẹjọ́ torí Ọlọ́run níta yóò fi pamọ́ sí i lọ́wọ́ wọn ní béèrè lọ́wọ́ yín o bóyá lẹ́mọ̀ bí méjì náà ṣe jẹ́ sí mi ẹ wá bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí ni mo mọ̀ ń papọ̀ ẹ̀ kí ni mo fẹ́ mọ̀ ń papọ̀ ọmọ mi àfa kí ló dé. ṣe é rántí pé àjọṣe ìgbésẹ̀ lánàá. àbí. ṣé mo béèrè ọ̀rọ̀ ìlànà lójú yín. mi ò mọ tó wá fa tèmi tẹ́ fi ń béèrè. ní tó fún mi béèrè ó yẹ kẹ́mi kọ́ bá àmọ́lẹ̀ lọ́lọ́run aláwo lóru sámá wà tó wà lára rẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ ní ìdí tó fi lọ ẹ̀sán ọ̀dẹ́ bá mọ̀ nípa. èmi ò mọ nǹkan kan kí ni mo fẹ́ mọ̀ ń papọ̀ ọmọ mi. Allahu la ilaha illa huwa law anzalna hadha al-Qur'ana ala jabal la ra'aytahu khashi'an mutasaddian min khashyati Allah wa tilka al-amsalu nadribuha lin-nasi la'allahum yatafakkarun wallahu la ilaha illa huwa. Lọ́pẹ́lọpẹ́ aṣẹ́bí ọba ti débi tá a fẹ́ dé ibi ẹlẹ́wàdé iná oore ni ibi ẹlẹ́wàdé iná oore ni lọ́pẹ́lọpẹ́ aṣẹ́bí ọba ti débi tá a fẹ́ dé. sórí bàtà wà láfa balẹ̀ tó bá ṣe wá bẹ̀rẹ̀ ìgbéga tó 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 lọ́wọ́ ó ṣe fọmọ lórúkọ ìgbà ṣe lọ́ máa múra pàpà. ayé tó yẹ nílẹ̀ ìlú kámẹ́rà ìlú tẹ́ babagunyan bọ ìlú alọ́ta. ayélé tuntun ayé kámọ́ra babagunyan bọ ìlú alọ́ta. baba soko sọjà lọrẹ ayélé bẹ̀rù ayé. ọmọ tẹ̀pẹ̀ lọ́mọ yìí yóò máa kúrò ètò mú ibi ìyá àbí.
kí wọ́n ní mo lè ṣe bí dá mi pọ̀ mọ́ yìí tó ni ó má ṣe ọ́ aṣojú mọ́ ojú ẹni má ṣe bí ẹni kò lè dá bí ìyá má ṣe bí bàbá kò lè dá bí bàbá àmà mi ẹ bá dé má ṣe báyìí fún mi mo ti wájú ní àná mo ti bẹ̀rẹ̀ ní yóò rí ẹ wá fi tó dúdú sí mi ẹ kí funfun jáde ọkọ mi dákun ìfẹ́ ló so much for me ìṣúná yá mi lójọ́ foríjì mi torí ọ̀nà látàmọ̀dé náà afá ẹ bá mi bẹ́ẹ̀ ó ṣe sùúrù ni ó gbà fún ọlọ́run ìṣúná yá mi lójọ́ ìmẹ̀ṣá ó foríjì ìyá rẹ̀ ó sì gbàgbé ìyá rẹ̀ náà sì ni ó gbọ́tọ́ náà tó dá padà sí àlàyé torí ká tó ṣe olè wa rẹ̀ mélòó lójó tó ti lọ sílẹ̀ tó fẹ́ mi tọ́nà fẹ́ kó wá sí àtúnṣe ní ayé ló sì dá padà sílẹ̀ àlàyé Haji Ibrahim ẹ̀dà jẹ́ ẹnìkejì yín ni ẹ̀dà jẹ́ ẹnìkejì yín ni ọlọ́run fi wá tira wa ká lè mọ̀ sí ara wa ká sì mọ̀ dárí tira wa ni Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní lẹ́sẹ̀ tó máa gọ̀dọ̀ bá náà sá ìdá máa ń sá ìdá máa gọ̀dọ̀ bá náà sá ìdá àlìkọ́dọ̀ bá ó ní ẹnikẹ́ni tí ó bá rí nǹkan ìbínú tó pa ìbínú mọ́ra tó gbé sẹ́gbẹ̀ẹ́ kan tó súnmọ́ ẹnìkejì rẹ̀ tó parí ìjà láàrin àwọn ọ̀nà bí ní ká máa bẹ̀rẹ̀ lágbára ó ní ẹnikẹ́ni tó bá bí tó bí nǹkan tó bínú tó pa nǹkan jẹ́ tó pa nǹkan tó nùwò nígbà kò nígbà ànábìlẹ̀ lẹ́yìn ìsà lágbára wọ́n á fẹ́ kẹ́ fi agbára tí ọlọ́run fẹ́ fi kúnra yín kẹ́ pàpọ̀ padà ajé ìwà Madinat ó súnmọ́ ìyá rẹ̀ ó gba ìyá rẹ̀ padà. nínú sàánú mi. ìwọ náà pe ọ̀rẹ́ rẹ mọ́ra àgbọ̀n tó lọ́run tó fi wá tira wa torí ká lè wúlò fúnra wa ni pẹ̀lú òkú ọlọ́run àtìlẹyìn aṣáájú adé Muhammad ìdùnnú tó gbónú lé ìpadà tó ní padà tó kúrò wọn. ilé àpàlẹ̀ ọlẹ́ ìgbà pẹ̀lú ẹ̀yìn dáhùn ìdààmú ìfẹ́ nípa wọn láti dé kó sí ìgbà kékeré. I swear to God, I don't care. Haji Ibrahim, kọ̀dá ṣe ìwọ pẹ̀lú ẹ̀ ọlọ́run ní ìtura wọn. tó ó wà nígbà wọn náà fẹ́ wọn náà dìde Ibrahim. kágbà fọlọ́run rẹ̀ sí kágbà fọlọ́run rẹ̀ sí kádàbà òsè kọ̀ọ̀dà ìgbà kágbà fọlọ́run kágbà ọ̀sùnlẹ̀ ara mọ́tò ọlọ́run wọlé àti gbà fọlọ́run ọlọ́run gbà fún ìdààmú òdùgbọ́n ló dé ìmọ̀ ọlọ́run fún lọ́kọ̀ balẹ̀ ọlọ́run sí dára mọ́tò wọ̀nyí amọ̀nà rọ̀sùn náà sí láyé mọ́ gbé wàlẹ̀ amọ̀nà bí dáwọn láì kàtí wà kàtí ó bí wà ní sùn yìí láàmú àdìgbà iná àdìgbà ìlú sí wà kọ́ ìsìnkú iná wà tánà gbọ́dọ̀ àbẹ̀kọ̀ ọ̀gbà náà wáyé ní kan lọ sí láyé kọ́lé fúlà. Ibẹ̀ sún adé iná oore ni Prince Olúsàmù ọmọba. Ẹ̀yìnkùlé lọ́tà wá inú ilé láṣẹ ni ó gbé alórí nìtàn bí òṣàrà ẹni tó súnmọ́ ní ju sọ̀rọ̀ ẹni lọ. Wọ́n máa fẹ́ pa ní ọlọ́gán ní kúwádé torí bó jẹ́ bíbọ̀ wá jẹ́ ní dídí bó jẹ́lẹ̀ fọwọ́ jẹ́ nínú ìlà ẹni tí ò kú ẹbí rẹ̀ ní ọgbà bá ti ń ṣàpẹ́ lọ́wọ́ Èdùà ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni súnmọ́ wa ẹ bá má máa dúpẹ́ lọ́wọ́ àṣebí. Táwa inú ilé láṣẹ ni ó ń gbé ta lórí nìtàn bí òṣàrà ẹni tó súnmọ́ ní ju sọ̀rọ̀ ẹni lọ. Wọ́n bá fẹ́ pa ní ọlọ́gán ní kúwádé torí bó jẹ́ bí bó wá jẹ́ ní dídí bó jẹ́lẹ̀ fọwọ́ jẹ́ nínú ìlà ẹni tí ò kú ẹbí rẹ̀ ní ọgbà wọ́n ti ń ṣọpẹ́ lọ́wọ́ Èdùà ká máa dúpẹ́ lọ́wọ́ ẹni súnmọ́ wa ẹ bá má máa dúpẹ́ lọ́wọ́ àṣebí. Olúsàmù ọmọba ará ilé ẹni ò ní fẹ́ ká kú ṣùgbọ́n ò fẹ́ àjẹnìyàn. Ẹ̀yìnkùlé lọ́tà wá inú ilé láṣẹ ni ń gbé ta ló mọ̀ ní dẹnu bí òṣàrà ẹni tó súnmọ́ níbi èèkánná ọwọ́ tó bá fẹ́ gbà ní ọlọ́gán ní wéré torí bó jẹ́ yíyan wá jẹ́ pẹpẹ sùn bó jẹ́lẹ̀ fọ́ wá jẹ́ ìlà bó bá ikú dúpẹ́ lọ́wọ́
alájọgbélé kò rárá lé ẹni ò